lè má rí bẹ́ẹ̀ mọ́. Rọra ṣe ọ̀rẹ́ mi rọra ṣe o. Àyànmọ́ ire sábàbí ògo. Àyànmọ́ ire sábàbí ògo. Jẹ́ ká mi ara kó sọ, má ṣe tẹ́lẹ̀ báṣubàṣu. Nílé ayé tá wáyé o. Gbogbogbò. Orí ẹni bá pín, ẹ̀dá ẹlòmíràn á sì lọ ṣìyàn. Borí ẹni bá pín ire, ẹ̀dá ẹlòmíràn á sì ṣìyàn. Nígboro ayé o. Àná yàtọ̀ sí òní, òní yàtọ̀ sí ọ̀la o. Ọ̀la ní kókó láyé o. Àná yàtọ̀ sí òní, òní yàtọ̀ sí ọ̀la o. Ṣàtẹ́tí gbọ́ láyé o. Àná yàtọ̀ sí òní, òní yàtọ̀ sí ọ̀la o. Ṣàtẹ́tí gbọ́. Kò ti rọra ṣe nílé ayé tó wá o. Kò ti rọra ṣe láyé yìí o. Bó ní ti rí o, ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. Rọra ṣe ọ̀rẹ́ mi rọra ṣe o. Àyànmọ́ ire sábàbí ògo. Àyànmọ́ ire sábàbí ògo. Jẹ́ ká mi ara kó sọ, má ṣe tẹ́lẹ̀ báṣubàṣu. Nílé ayé tá wáyé o. Wọ́n dẹ̀ sọ fún mi ò gbọ́. Wọ́n sọ fún mi ò gbà pé lórí burúkú ni mo fẹ́. Mo ti ṣìyàn láàárọ̀ ọjọ́ ìwọ lọ, mo dẹ̀ ṣìyàn, mo dẹ̀ ṣàṣìgbé. Ṣebí Yorùbá sọ pé òkèlè àkọ́bù kì í ráhùn ọbẹ̀ ni. Ìwọ yóò ráhùn ọbẹ̀. Ifá àtọkẹlẹ fúnra rẹ̀ kan ti short. Olórí burúkú nìyẹn. Ìyàwó mi, kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Ó ṣàmọ̀ pé mò ń ṣiṣẹ́ náà. Mo ń ṣiṣẹ́ náà. Wèrè ìjà kí ló pè mí sí èmi ìyàwó ẹ̀? Àbó ṣe mistake. Láti ìgbà wọn ni mo ti kọ̀ ẹ́ sílẹ̀, ó ti pẹ́ gan mọ́kànlá bẹ́ẹ̀ gbé inú ilé ní àbọ̀ lórí burúkú lè lé àwọn ayé ẹ̀fẹ́ rún ni. Àbọ̀ ń ṣe èrè mọ́ tilẹ̀ ni. Tí ẹ ò ní bàjẹ́ lódìdí ṣá gbogbo ẹ̀ pátápátá ló máa ń rún. Àbọ̀ ló wá dúró ó lánàá gbàgánsìn. Ó sọ nǹkan kan ní ṣe bí mò ń ṣiṣẹ́. Jọ iṣẹ́ wo ló ń ṣe? Gbálẹ̀ ni of course. Ẹ gbà mí mo rí múre èdè sọnù mi ò rẹni bá mi dá. Wèrè ìjà mo ní iṣẹ́ wo lónìí ó tún gara. Ó ní ẹgbẹ́lẹ̀ yẹn kan sọ́dẹ̀. Ó tún gara lórí irọ́ ayé apá ẹ̀ máa rún ni. Apátọ̀ kọ́sọ́kọ́ ayé ẹ̀ máa kán dànù. Ó ní lórí burúkú nìwọ̀ yìí. Ṣé iṣẹ́ agbálẹ̀ làwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe? Ó ní sí ìdú kọ̀ọ̀kan rárá iye tó ń pín sí ìjùbá yìí. Ó sílé olórí dákẹ́ mẹ́tò lẹ́yìn mo ń sọ̀rọ̀ lọ́wọ́ olórí burúkú olòṣì àṣìgbé ẹni àánú aláìníròònù kí ni iṣẹ́ ilẹ̀ gbígbá kí ló fẹ́ bọ́ nínú fámìlì yìí? Kó wá ṣe mi ò kò takú ó ṣekùn gbẹ̀ngbẹ̀ ó ṣapá gbìngbẹ̀ sórí kẹ́ǹdì ó lọ fi ń gbálẹ̀ ò ní tìjú kọ́bọ̀ ọ̀dẹ̀. Fi ń bú mi yìí. But ó mọ̀ pé mò ń try country fúnra rẹ̀ ò balance. Àti pé náà imagine pé country ń jẹ agbálẹ̀ lówó wá mú fi mọ̀ pé kò rọrùn náà kò easy. Àmì ìyá jẹ tí o bá ń ṣe páyé tó ń ṣe ṣúyẹ kó jókòó tí mo tún sọ tó tún pọ́nṣẹ́ yẹn lé ìjà àgbálẹ̀ kí bá mo yẹ dọ́dọ̀ ẹ̀ náà àṣírà ọjà máa lé léyìí mo máa ṣọ́jà ra oògùn ló fi fẹ́ mi o. O lè bá mi sọ because o fine o jẹ́ rí o dùn mọ́ yóò o tún lówó ṣé bí wọ́n ti máa fọwọ́ wọ́n ti máa fọwọ́ ṣe díẹ̀ o lówó o da ayé ẹrun ayé o fine ayé ẹrun ó yá nìsín wọ́n pe bùkátà orí kankan gan bẹ̀ owó ilé èmi ni mò ń san owó sukú ọmọ mi ni mò ń san owó àfọlẹ̀ owó aṣọ owó ilé owó ọ̀nà èyí tó wá dùn mí jù ni pé wọ́n wá pe owó nílé wa wọ́n fẹ́ ṣe pàtí wọ́n pe owó olórí kẹ́ndì bí àtẹ báwẹ̀lì ara ẹ̀ ó ṣe kẹ́ndì bí epo ọyẹ́ òòrí kọ́bọ̀ bú sílẹ̀ òòrí 5 naira múlẹ̀ kò dẹ̀ tún wá tì ẹ́ lójú ẹni ṣe bí wọn tí ìjàmbá fún ẹ nà ṣèyí kí agálẹ̀ ní olórí burúkú olòṣì aláyé irun bí aṣọ inú àgbọ̀n wo gbọ́ o
ìyàwó báyìí mi lára mo mọ́ nígbà tí èmi àti ẹ fẹ́ra mo fresh mo yellow ni nísìnyí ṣòtì rí mo ti green mo ti di green mo fẹ́ padà sí yellow mi ó ṣe gan ni. sórí ọ̀fẹ́ tó ni o sórí ọ̀fẹ́ tó ni o ní láti ní sùúrù fún ìgbà díẹ̀ náà ló kù má padà mí lẹ́yìn tí n bá darúgbó olófo ìgbà wo ló fẹ́ mẹ́ẹ̀kì ẹ̀ olóṣì aṣòṣì máa mọ̀ mi ò ṣe mọ́ tó wá bí babaláku bàbá ẹ̀ dà tó bá bí yálà fọ́fadà ẹ̀ dà kí wọ́n tẹ̀lé mi dé pásẹ́jì káwọn bèrè pé Maria tó bá tó bẹ́ẹ̀ wo oh God tó bá tó bẹ́ẹ̀ ìwọ tẹ̀lé mi olórí burúkú olòṣì máa ń ṣàǹfààní ó wá ń pe Maria kọ́ Mary Magdalene ni àbí tí ẹ fẹ́ yẹ ni kò ṣèmi nìkan ni mò ń lọ o àtẹ̀mí àtọmọ mi lájọ ń lọ torí mi yẹ kó fi ya bọ́ lábọ̀ yóò kó fi ya bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ táwọn ẹ̀ dá ọmọ wa bí ọmọ babaláku bàbá ẹ̀ dá ọmọ bí yálà ẹ̀ dá ọmọ bí 63 ẹ̀ dá tí ma ti bọ́ta kó wá lọ pàdé pé ìyá Ṣákì ìyá Táyọ̀ ẹ bá mi bẹ̀ ya Mary wó tí ẹ máa yẹ ni ìbọn máa bá ẹ ni ó máa ṣọ́kù ni olórí burúkú olòṣì má ṣàǹfààní ó lé ọlé apá àbí kó kú lójú lọ́wọ́ ṣẹ́ṣe ó lè olórí kẹ́ni onímúgà fọyín ó lé olójú ńlá aláyé irun bí aṣọ inú àgbà ẹni àìjí kó lé ọlé apá àbí kó kú lójú ó lè lọ́wọ́ ṣẹ́ṣe olófo lòṣì tó bá pé Mary tí ẹ máa yẹ ni. Kò bá tẹ̀. But Mary kò tẹ̀ wá rí bó ṣe wá ròyìn náà sùúrù lọ̀rọ̀ ìgbà. Hello, sir. Yes, sir. Yes, sir. Okay, sir. Mo ń bọ̀ báyìí, sir. Okay, sir. Mo ń bọ̀ báyìí. Yàtọ̀ sí ọ̀la o, ṣàtẹ́tí gbọ́ o, kò ti rọra ṣe nílé ayé tó wá o, kò ti rọra ṣe láyé yìí o, bó ní ti rí o, ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. Rọra ṣe ọ̀rẹ́ mi rọra ṣe o. Àyànmọ́ ire sábàbí ògo. Àyànmọ́ ire sábàbí ògo. Jẹ́ ká mi ara kó sọ, má ṣe tẹ́lẹ̀ báṣubàṣu. Nílé ayé tá wà yìí o, ó gbọ́gbọ́n. Borí ẹni bá pín, ẹ̀dá ẹlòmíràn á sì lọ ṣìyàn. Borí ẹni bá pín ire ẹ̀dá ẹlòmíràn á sì ṣìyàn nígboro ayé o. Àná yàtọ̀ sí òní, òní yàtọ̀ sí ọ̀la o. Ọ̀la ní kókó o láyé o. Àná yàtọ̀ sí òní, òní yàtọ̀ sí ọ̀la o. Ṣàtẹ́tí gbọ́. Ẹ kú iṣẹ́ o. Yes, sir. Lágbára Ọlọ́run a ní ṣàṣedànù. Àmín, sir. Kíní ìka mi lára gidigidi nítorí mo ní news méjì fún wa. I have the good news and I have the bad news. And mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé kò ń ṣe ọ̀dọ̀ wa ń bì nìkan ni kíní ti ṣẹlẹ̀. Kódà gbogbo region àti gbogbo local government ni.
àṣẹ yẹn wá látòkè ni ojú ẹlẹ́dàá yín dẹ̀ tó ó kọjá agbára mi, my 2 hands are tight, kò sí nǹkan tí mo lè ṣe sí nítorí látìgbà tẹ́ ti ń bá mi ṣiṣẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun, mi dẹ̀ rí any complaint nípa any one of you. Ó pẹ̀lú nǹkan tí ọ̀rọ̀ yìí fi ká mi lára. The good news is that some people are still staying and the bad news is that some are leaving. And mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o, mi ní parọ́ tàn yín, ó ṣò mí lọ́wọ́ kọjá agbára mi. Ẹ̀yin àti ẹ̀yin náà màmá. Ní báyìí ní sáà àti àkókò tá à ń sọ̀rọ̀ báyìí, iṣẹ́ yín tán lọ́dọ̀ wa ń bì. Ṣẹ́gbọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú. Iṣẹ́ ta ti wá ṣe sẹ́yìn nǹkan báwo la dẹ̀ ṣe máa rówó ẹ̀gbà báyìí. Màmá ògùn aláàrú ò gbọdọ̀ pẹ́. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe jẹ́yàn gidi sí mi, èmi náà ti kọ rìpọ́ọ̀tì tó dálẹ̀ ń pa yín. Tẹ́ bá ṣe ń kúrò bí ibà ẹ lọ sí admin office, wọ́n máa fún yín ní gbogbo owó yín tẹ́ ti ṣiṣẹ́ lẹ̀. Kódà wọ́n tún bá yín ṣètò kékeré sórí ẹ̀ gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tì mo kàn pa yín. Ẹ má ṣèyọnu ṣẹ́gbọ́. And ìwọ make sure pé o rí mi. Kalẹ̀. Yes sir, pẹ̀lẹ́ sir. Ṣé wọ́n ló pè mí lórí fóònù? Bẹ́ẹ̀ ni sir, mi mo pè yín sir. Báwo ni wọ́n sọ pé bá mi rí pọ́s mi? Bẹ́ẹ̀ ni sir, èmi ni mo bá yín rí sir. Actually sir, bí ṣe ṣàlàyé fún yín díẹ̀ lórí fóònù. Agbálẹ̀ òṣìṣẹ́ ìjọba ni mí. So èmi ni mò ń gbálẹ̀ lénìí. Inú gọ́tà mo ti wá rí báàgì yẹn. So inú ẹ̀ ni mo ti wá rí complimentary card kan. So nọ́mbà tó wà lára complimentary card yẹn òun ni mo trace tí mo pè tí ẹ fi ní kí n wá pàdé yín bí báyìí òun ni mo ṣe ní kí n máa bọ̀ ńgbà tí mo parí iṣẹ́ lẹ́yìn sà. So báàgì yẹn lélẹ̀ sà òun ni mo gbé wá. Ó máa ṣeun gan-an. Ọlọ́run ni sà. Ìwọ arákùnrin báwo ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ báyìí? Ẹ ṣe wọnú báàgì yẹn wò kẹ́ confam àwọn. Ẹ má bínú, in fact bí màá ṣe kó dúlà síbẹ̀ máa ni mo ṣe bá kẹ. In fact ṣé irú èèyàn báyìí ṣì wà ṣá? Ọlọ́run ni sà. Kí ni mo á ṣe máa fi sun oore fún ẹ báyìí nítorí Ọlọ́run? Ọlọ́run ló bá ẹlẹ́sàn sà. Èèyàn gbọ́dọ̀ máa jẹ ogún olóògùn mọ́ tiẹ̀. Ìgbà tí mo rí pé kì í ṣẹ́rù mi tọ́lọ́ dẹ̀ ní mo máa wà ébù láti rí yín láti dá padà. Kí ni nǹkan tí wọ́n ń ṣe gangan gẹ́gẹ́ bí iṣẹ́? Bí ṣe ṣàlàyé fún yín sà, agbálẹ̀ òṣìṣẹ́ ìjọba ni mí ṣùgbọ́n láàárọ̀ ayé mi mo kọ́ baking, mo mọ bó ṣe ń bake. Nǹkan tó dẹ̀ wù mí lọ́kàn náà ni pé iṣẹ́ baking gangan ló mú gẹ́gẹ́ bí ààyò. Bẹ́ẹ̀ ni sà. Mo rò pé kọ́lọ́n ṣe ìyanu jù báyìí lọ wò mí náà. Ọlọ́run á ṣe ìyanu láyé tiẹ̀ náà. Sà ní bá lè rí iléeṣẹ́ bakery kékeré kan bóyá tèmi náà bá lè máa rí búrẹ́dì ṣe sí. Nǹkan tó ń wù ẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. tó bá rí nǹkan mi láti ṣe yàtọ̀ sí bakery nǹkan, can we still do it? Bẹ́ẹ̀ ni sà, of course. Well, let's start from there because iṣẹ́ owó ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ àtẹ́lẹwọ́ ni dẹ̀rẹ̀ kò kí n tán ní jẹ́. Bẹ́ẹ̀ ni sà. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibẹ̀ ká wọ́n tá bá lè ṣe. Okay sà. So now o ṣáà ní account number. Bẹ́ẹ̀ ni sà. O ní account number. Bẹ́ẹ̀ ni sà. O máa fún mi account number yẹn sìn. Let me see what I can do. Okay sir. Fún mi account number. 12664488. Oh yes sir. Bank yẹn náà. Okay, bank yẹn. Okay. Okay sir. No problem. Yes sir. I'm going to give a very token change now. Kò tó bá lè fi ṣe. Kò fi ṣe. Well, I've sent 50 million to your account. Yes sir. Àánú lórí gbà kò ń ṣe mí náà ni mo ṣe. 50 million sir. Then I've sent 50 million to your account. Ẹ ṣé gan sir. Ìran kò ní kò ní kò tó bẹ́ẹ̀ tí wọ́n náà ṣe fún ó tó kó kébì náà dúpẹ́ lọ́wọ́. Ẹ ṣé sir. Ó tó kébì náà dúpẹ́ ó ṣe gan. Èyí tó kù bẹ́ẹ̀ ni pé kò tí tàn síbẹ̀. Èyí tí Ọlọ́run bá tún wá fún mi ṣe ní ìrànlọ́ tí bá lè ṣe fún ẹ. Yes sir. Màá tún ṣe. Yes sir. Community card mi tó wà lọ́wọ́ ẹ yẹn. Yes sir. Keep it very well. Okay sir. Anytime you need any assistance, you call me again. Ẹ ṣé gan sir. Ẹ ṣé gan. Ẹ ṣé gan, mo dúpẹ́ sir. Iná ni tọ́wọ́ yín sir o. Ẹ ṣé gan sir. Má worry, o ṣé, má worry. Ẹ máa lọ láyọ̀, ẹ máa bọ̀ láyọ̀. Ẹ ṣé sir. Thank you sir. Ọ̀gá ẹ̀yin dààmú
ẹ ní gbọ́mọ jù lórí burúkú ò ní bá yín ìbànújẹ́ ò ní tọ́ sí yín ẹ ní tọrọ jẹ àwọn ọmọ yín ò ní tọrọ jẹ kò síṣẹ́ tí mi ò lè ṣe o ẹ wo egungun wà apá mi dúró ṣanṣan ni kò sí nǹkan tí mi ò lè ṣe o mo lè gbálẹ̀ mo lè fabọ́ mo lè fọṣọ mo lè nulẹ̀ mo lè nu tébù kódà mo lè máa lọ bá yín máa róúnjẹ lọ́fẹ̀ẹ́ jẹun ọ̀sán jẹun àárọ̀ níbi iṣẹ́ mo lè bá yín máa lọ mọ́ra kódà mo lè ṣílẹ̀kùn mọ́tò kí n pàdé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi bá mi wá nǹkan kan tí mo kàn ṣáà máa fi máa mówó lọlé kémi àtàwọn ọmọ mi ká lè róúnjẹ jẹ ebi ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Madam kò wá síṣẹ́ kankan lẹ̀ báyìí gbogbo àwọn staff tá a ṣe gbà last week la ṣe gbà wọn kò síṣẹ́ kankan lẹ̀ báyìí mà ẹ dìde mà ẹ dìde. ìbànújẹ́ ò ní mọlé yín ebi ò ní pa yín ẹ̀yin dààmú mi ò lè dìde ẹjẹ́ wọn àbáyọ ti dà báyìí ẹ̀ní banújẹ́ wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yín ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní pa yín ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ tó wáyọ̀ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹ̀ní tọrọ jẹ o ẹ̀ní ṣọ̀fọ̀ ẹ̀ní ṣàìsàn ẹ̀ní dààmú ẹ̀ní fojú sunkún rárá bó ṣe wù kó mọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe ni tí ẹ bàbá mi wáṣẹ́ yìí tí mi bá ríṣẹ́ yìí ṣe ó ṣe é ṣe kó la ẹ̀mí lọ ẹ má lóko yín lọ́rùn ẹ̀ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó yẹ dìde ẹ ṣe ẹ̀ní dààmú ẹ̀ní jẹ gbèsè ẹ̀ní ṣìrìn ẹ̀ní bólórí burúkú wọkọ̀ ìbànújẹ́ ò ní jẹ́ ti yín ẹ̀ní gbọ́mọ jònù ẹ̀ní fojú sunkún gbogbo nǹkan tó ń múnú yín dùn tó ń pa yín láyọ̀ kò ní pa yín lẹ́kún bàbá mi ẹ ṣe mo dúpẹ́ ẹ̀ní faragbàwẹ̀ ẹ̀ní ṣàìsàn ẹ̀ní dààmú ọjọ́ wo ni kí n wá bẹ̀rẹ̀. tí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò sí iṣẹ́ kankan lẹ̀ bọ̀ ìrànlọ́wọ́ kan tí mo lè ṣe fún yín mà màá direct yín lọ sí iwájú ọ́fíìsì èèyàn tó ní company gangan ṣòye tẹ́ bá ti wọ ọbẹ̀ ẹ má sọ pé látọ̀dọ̀ mi o ṣòye Ọlọ́run ní gbaṣẹ́ lọ́wọ́ yín o ẹ kò sọ fún pé kò síṣẹ́ kan tẹ́ ẹ lè ṣe pé ẹ wáṣẹ́ débi báyìí bó mo dẹ̀ sọ pé kò síṣẹ́ ńlẹ̀ ṣòye bọ̀ Ọlọ́run á fi àánú yín sí wọn lójú mo wà very sure pé Ọlọ́run á fún yín níṣẹ́. Esther ṣé kìí ṣe pé ẹ̀ ń tọ́ mi kí n kàn kú lọ fi ṣó dá yín lójú ṣó dá yín lójú ó dá mi lójú Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ ṣẹ́gbọ́n. àmín ẹ ṣe ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí ìkọ̀kan nínú ìran yín ò ní tàràkà ẹ̀yin fúnra yín ò ní tàràkà. Esther ẹ káàárọ̀ sà Esther mo ti wò yín ní ọ́fíìsì wọ́n sọ pé ẹ̀yin ni ẹ lè ràn mí lọ́wọ́ mo wáṣẹ́ wá bí ni mánéjà wa ní pé kí n wá rí dádì rẹ̀. Borí ẹni bá pín ẹ̀dá ẹlòmíràn á sì lọ ṣìyàn. Borí ẹni bá pín ire ẹ̀dá ẹlòmíràn á sì ṣìyàn nígboro ayé o.